máa ń lẹ́ o ará ilẹ̀ yìí o. Ọdẹ ọdún bí ẹ máa kúnlẹ̀ ọ̀wọ̀ fúnlẹ̀ Yorùbá. Kí lọ́balọ́ba àti ìjòyè o. Ọ̀wọ̀ fúnlẹ̀ àtàlejò. Iye Yorùbá ló ní akíyìn. Bá ní ìrìn àjò máa bọ̀ alẹ́ ńlá ni o. Ìta ní pẹ̀bí kan ní ìlú ọba. Bàǹdélé wà mọ̀ gbọ́ mọ̀ bá mi wá. Mo bá ní wá láyé o. Bàǹdélé kò mọ̀ gbọ́ mọ̀ bá mi wá. Àjèjì ò mẹ́sẹ̀ lé. Ọmọ nílé àtẹ̀jẹ́jẹ́ òun. Àlejò àtẹ̀lẹ̀ bàṣàbàṣà. Ọwọ́ kókó ńlá fi wọ́gi. Ọwọ́ òrìṣà ńlá fi wọ́ àfin lọ́jà. Fọwọ́ ilẹ̀ mi wọ̀ mí o. Bọ̀wọ̀ fún lèmi ká mọ̀jà. Ọ̀nà ara mi bá ń kárẹ̀ lé. Ọ̀gá wa ọ̀gbẹ́ni Ọlámilékan Fábíọ́lá. Ọ̀gá wa ẹ̀yìn lámàrí. Ọ̀rọ̀ ńlá ẹwà èdè ń bẹ àṣà yìí. Ẹ káàsán o. Ẹ yáwọ̀ pé mi ò gbóyìnbó èdè Yorùbá lèmi máa bá yín sọ̀rọ̀. Ṣé ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀? Inú mi dùn láti wà ń bí ní ọ̀sán yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka tí wọ́n gbé mi wá síbí lénìí láti ní oore ọ̀fẹ́ láti rí yín láti lè bá yín sọ̀rọ̀. Ní ẹ mọ̀ pé Yorùbá tá à ń sọ yìí tí a tún ní ẹ̀ka tó jẹ́ wípé ní ìlú tá a ti bí mi nísìnyí tá a bá sọ̀rọ̀ nípa ìwà àwa pè ní adìn. Ẹ̀gbọ́n mi ni adarí wa ní ẹ̀ka tí a wà yìí o. Ẹ bá mi kí wọn, ẹ sọ pé nǹkan àsán o. Nǹkan àsán o. Mo dúpẹ́ lọ́wọ́ yín náà. Ẹ ṣé gan ni àti adarí wa ní ẹ̀ka tí ó wà ní gbọ̀nà eré ìtàgé àbí ẹ ṣé gan ni mo dúpẹ́. Kí ni àṣà gan náà? Òun ṣe nǹkan tó jìnnà, nǹkan tá a ṣà. Kí ni ṣà? To pick, select. Bí a ṣe ń kíra wa, àṣà. Bí a ṣe ń sọ̀rọ̀ sí, àṣà. Bí a ṣe ń ṣe, àṣà. Oúnjẹ wa, àṣà. Gbogbo àkójọpọ̀ nǹkan tá a ṣà yẹn là ń pè ní àṣà. Tá bá ti ń ṣe wọ́n là ń pè wọ́n ní ìṣe. Àṣà àti ìṣe, culture and tradition. Ilé iṣẹ́, ilé ẹ̀kọ́ wọ́n ní àṣà tiwọn tó jẹ́ wípé bí a ṣe ń ṣe ní ilé ẹ̀kọ́ ilé yìí o, àṣà àwa bẹ̀ sí ní ṣe wọ́n. Èèyàn tí ò bá ti ṣe nǹkan àṣà yẹn á wá di èèwọ̀ àbí èèwọ̀. Kí ni èèwọ̀? Nǹkan tí ó wọ̀ fún yàn. Nísìnyí mo wọ aṣọ, èmi mo rí pé ó dúró dáadáa lára mi. Ẹ̀yin náà wọ aṣọ, ẹ rí pé ó dúró dáadáa lára yín nítorí ó wọ̀ fún yín. Tí ò bá wá ti wọ̀ fún yín yẹn, ẹ wá sọ mi ò fẹ́ eléyìí nítorí kò wọ̀ fún mi, ó máa wá di èèwọ̀. Ibi tá a ti rí ọ̀rọ̀ fún ọ̀wọ̀ nìyẹn. Ọ̀nà, respect, ọ̀wọ̀. Nítorí tí mo bá débí nísìnyí tí mo kọ̀ wo arábìnrin mi yẹn kì í sọ pé ẹ ṣe dáadáa, ẹ múra dáadáa. Mi ò bu ọ̀wọ̀ fún wọn nítorí kò wọ̀ wọ́n. Iṣẹ́ mi yẹn kò wọ̀ fún wọn. Ṣùgbọ́n tí mo bá débí tí mo dọ̀bálẹ̀, tí mo kí yín, tí mo pọ́n yín, ó wọ̀ fún yín. Ibi tí ọ̀rọ̀ fún ọ̀nà, respect. Tẹ bá ti bu, ẹ mọ̀ pé àwọn á sọ pé ẹ̀ ń bu ọ̀wọ̀. Ìyẹn ni wípé ẹ̀ ń bu nǹkan
tí ó máa dùn ẹni yẹn nínú ẹ̀ ń bù sí ní ara. Ó ṣeé ṣe kó lè sọ Yorùbá kó má gbọ́ Yorùbá. Tí púpọ̀ nínú àwọn nǹkan tó ń dà wá láàmú ní ayé yìí tó bá ṣe wípé a gbọ́ Yorùbá ni a ní máa ní ìdààmú, nǹkan ò ní máa ní wá lára. Nǹkan tá wáyé láyé, ṣe ti gbọ́rọ̀ yẹn rí, nǹkan téèyàn bá wáyé ló ń yé. Ṣé mọ̀ pé ayé, kí ni ayé? World, àbí? Ayé, world. Ayé pé lóríṣiríṣi, ṣùgbọ́n ayé tá fẹ́ gbé yẹ̀wò lónìí ni ayé tá wà yìí. Èmi ò sọ̀rọ̀ nípa àwọn ayé mi o tàbí ẹ̀yin ìyá o. Ayé tí a wà yìí ni mò ń sọ̀rọ̀ nípa. Kí ni yé? Ta ló mọ̀? Yé. Bí àpẹẹrẹ wá ní adìyẹ yé ẹyin, àbí? Tá bá ń sọ̀rọ̀ wá ní ṣé ó yé ẹ. Yé yẹn to lay, to live. Ẹ mọ̀ pé tí adìyẹ bá yé ẹyin ó máa jáde báyìí. Ẹ wá máa bèèrè ayé pé kí ni mo wáyé? Torí gbogbo wa tá wà níbí pátápátá la wáyé nǹkan. Nǹkan tẹ́ wáyé yẹn, tẹ́ bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká, ẹ ní iPhone. Steve Jobs ó wáyé Apple, ó dẹ̀ lọ. Bill Gates wáyé Microsoft, ó ti yé. Èmi mo wáyé kíkọ́ àwọn èèyàn ní èdè àti àṣà Yorùbá, mò ń yé. Nǹkan tẹ́ bá wáyé tẹ́ bá ti yé, ìran díran di ìran, wọ́n á mọ̀ pé ẹ wáyé, pé ẹ yé nǹkan. Ẹ máa bíra yín ní gbogbo ìgbà pé kí ni mo wáyé? Nítorí gbogbo wa la ní ìgbà. Kí ni ìgbà? Time, àbí? Ṣé mọ̀ pé ìgbà ni time, ìgbà ni season, ìgbà ni existence. Wọ́n ní ìgbà làá ní ẹnìkan ò ní ayé. Ẹ wá wò báyìí, olùkọ́ lè lè o. Ẹ wá wò báyìí pé nígbàtí Elédùmarè tí wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ayé yìí, wọ́n wò pé ó ní nǹkan tí mo fẹ́ ṣe ní ayé. Èmi fúnra mi ò lè lọ sí ayé lọ yé nǹkan yìí, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí èèyàn kan kó lọ yé nǹkan yìí sí ayé. Wọ́n wá mú ẹ̀yin pé ìwọ wàá lọ sáyé lọ yé nǹkan báyìí. Ìgbà tí ẹ̀ ń bọ̀, Elédùmarè wá fún yín ní ìgbà. Kí ni gbà? To take, gbà to accept. Ṣé mo lè fi nǹkan kan ṣàpèjúwe? Bá mi mú omi yẹn. Mo fẹ́ kó yé yín, ó lè jẹ́yàn kan àbí méjì ní àlàyé yìí máa yé dáadáa, tó jẹ́ wípé ó máa lò lọ fún mi ní míì tí ó ṣòfò. Lọ bá mi mú yẹn wá. Ká gbà pé ẹ mọ̀ pé ìgbàgbọ́ àwa Yorùbá ni wípé gbogbo wa ìmọ̀ ni wá, àmọ̀ ni gbogbo wa. Elédùmarè ti mọ̀, kí n fi mí àpẹ nǹkan tí mò ń sọ. Elédùmarè ti mọ̀ mí báyìí pé mo fẹ́ lọ di nǹkan báyìí ní ayé, pé mo fẹ́ lọ yé nǹkan kan, ṣùgbọ́n mi ò ní
ẹ̀mí, mi ò ní èémí, mi ò ní nǹkan kan, odò lásán ni mí. Elédùmarè ló wà ní ìgbà, existence. Ó wá fún mi ní bámirọ́sì, ó wá fún mi ní ìgbà. Ó ti dà. Elédùmarè wá fún mi ní ìgbà, bóyá ìgbà eléyìí, bóyá 100 ọdún ni eléyìí. Ìgbà tí mo wá gba ìgbà yẹn ni mo wá wá sí ayé láti wá ṣe kíni, láti wá yé nǹkan tí Elédùmarè fẹ́ kí n yé. Ó wá kù sí mi lọ́wọ́ láti yé, nítorí Elédùmarè mọ̀ wípé tó ń bá fún èmi nìkan mo lè má yé. Ó máa fún èèyàn 5, 10, 100, 50 ní ìran kan náà, ní ìran kan náà. Nítorí ẹlòmíì àdáyé nǹkan tó fẹ́ tó wáyé yẹn, ẹrù kò ní jẹ́ kó yé, owó kò ní jẹ́ kó yé, ṣùgbọ́n iṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ di ṣíṣe. Mo wá ti gba ìgbà tí mo ṣe dé ayé ni mo bẹ̀ sí lo ìgbà. Bóyá mo yé, bóyá mi ò yé, mo ń lo ìgbà. Ìjọ́ tí mo bá yé o, bí mi ò yé o, ìjọ́ tí mo bá ti lo ìgbà tán, kí ló máa ṣẹlẹ̀? Eléyìí ó tún máa di amọ̀ padà, wọ́n á gbé sí i. Ṣùgbọ́n ṣé ó lo ìgbà tí ó ní láti yé nǹkan tó wáyé? Ó wá kù sí ọwọ́ ẹ̀, ó kù sí ọwọ́ mi, bóyá mo máa lò ó. Nítorí ẹ ti wà báyìí, Elédùmarè ti fún yín ní ìgbà, ẹ dẹ̀ ti ń lo ìgbà yẹn. Ó wá kù sọ́wọ́ yín láti mọ nǹkan tẹ́ wáyé láti yé. Nítorí ìgbà ń lọ, ìgbà ń lọ. Elédùmarè ló ní ìgbà lọ́dọ̀. Ìgbà ń padà sọ́dọ̀ onígbà, ó ń padà sọ́dọ̀ onígbà, ó ń padà sọ́dọ̀ onígbà. Gbogbo ojoojúmọ́ tá bá ti wà là ń kọ ìtàn. Ṣé ẹ mọ̀ pé ìtàn, nǹkan tó bá ti tán ló ń dìtàn? Ṣé ẹ mọ̀? Torí bá ṣe wà ń bí nísìnyí, nǹkan tá à ń ṣe lénìí, tá bá ti parí ẹ̀ lénìí, á di kíni? Á di ìtàn. Ìwúre mi fún yín ni wípé ẹ ní wà láyé kẹ́ ẹ dìtàn. Ṣé ẹ mọ̀ pé ẹlòmíì á wà láyé, á máa sọ fúnra rẹ̀ pé nígbà ayé mi. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀? Nígbà tí mò ń jẹ́ orúkọ mi, ẹ ní di ẹni àná. Ẹ rò ó dáadáa pé èmi kí ni mo wáyé, kí ni nǹkan tí Elédùmarè fẹ́ kí n wá ṣe ní ayé yìí, tó jẹ́ wípé tí mo bá lọ, wọ́n á sì máa jẹ̀ràn mi, wọ́n á sì máa sọ̀rọ̀ nípa mi, wọ́n á sì máa sọ pé mi ò wáyé asán. Èèyàn kan àbí méjì tí eléyìí bá wà fún, ẹ̀dínwó. Nǹkan tí bá ṣe lẹ́yìn ilé eré ni, èyí tí mo kọ́ sọ síwájú yẹn, òun gangan ni mo wá síbí wá ṣe wá sọ. Ẹni tó bá ti múra jù, tó wọ aṣọ tó gún jù, kán bá mi lọ káàkiri. Wọ́n ti lọ káàkiri. Túnbí, mo máa fún èèyàn tó múra jù lọ́kùnrin àti lóbìnrin ní ẹ̀bùn lẹ́yìn. Torí ìmúra wa ó gbọ́dọ̀ jọ ti ọmọ Yorùbá o. Ṣé ẹ mọ̀? Torí nǹkan tá a lè afẹ́ wá ṣe ń bí lẹ́yìn, a ní àṣà Yorùbá la fẹ́ gbé lárugẹ. Àwọn tí wọ́n wọ tòkètòdò, àríwọ̀ o. Àwọn tí wọ́n wọ dúdú lápá ọ̀tún mi yẹn, mo rí yí o. Iye òun ṣe aṣọ lẹ́wà o. Ṣé o ti mú? Ṣé àwọn náà múra jù? Rárá, wọ́n ní rárá. Wọ́n ní rárá. Ó dáa pé ẹ kò tiẹ̀ gbìyànjú. A fún yín lẹ́gbẹ̀rún lọ́nà 20.
ẹ̀bá àwọn ńkọ́ wọ́n ní kẹ́ máa lọ ẹgbẹ̀rún lọ́nà ogún náà àwọn ńkọ́ àwọn ńkọ́ àwọn ńkọ́ wọ́n ní kẹ́ máa lọ ẹgbẹ̀rún lọ́nà ogún fẹ́yìn náà ó dà láàrin àwọn méjèèjì àwọn ńkọ́ ẹ má ṣọ̀tẹ̀ ẹni sí òru ó dà wọ́n ní ká fi ṣèbéèrè láàrin àwọn méjèèjì ṣódà ẹ má ẹni sùúrù kí lẹ forúkọ yín jàre. Orúkọ mi ni Omidan Pamílẹ́rìn Adéyẹmọ. Ìpele kelo lẹ́wà. Ìpele kẹta. Kí lẹ lè sọ nípa ètò tá à ń ṣe lẹ́yìn? Àṣà jẹ́ nǹkan ìwúrí, nǹkan tí ó yẹ kí a máa gbé gbà. Ó yẹ ká mú iyege ní àwùjọ wa. Nítorí náà. Kí lorúkọ yín? Orúkọ mi ni Omidan Ayéyẹmí Adétọ̀míwá. Ẹni sí ìpele kelo lẹ́wà. Ìpele kẹta. Kí lẹ rí sí nǹkan tí à ń ṣe lẹ́yìn? Gẹ́gẹ́ bí ẹni kejì mi ṣe sọ, nǹkan àṣà jẹ́ nǹkan tí ó yẹ ká máa mú ní ọkàn gẹ́gẹ́ bó ṣe sọ. Ó sì jẹ́ nǹkan tó múnú wa dùn, tó dẹ̀ mú ìdílé kó wọn fúnra rẹ̀. Ó mú sọ pé. Kódà kí ni procrastination ní Yorùbá? Ká máa lọ́gùn. Kí ni procrastination ní Yorùbá? Mo lè má mọ ọkọ̀ tó jẹ́ gẹ́gẹ́ ní Yorùbá bọ̀ ní. But. Ṣùgbọ́n tó pé ká má sọ̀rọ̀ lọ́wọ́. Ṣùgbọ́n sábà yẹ ká fi ìmọ̀ tòun sọ ọkọ̀ bí nǹkan tẹ̀pẹ̀ jẹ́. Ó jẹ́ kí a máa fi nǹkan dí ọ̀la ká máa fi nǹkan dí ọ̀la ká máa fi nǹkan dí ọ̀la. Ìfẹ̀nídọ̀la, ìfẹ̀nídì ọ̀la, ìfẹ̀nídọ̀la procrastination. Àwọn la máa fún àwọn la máa fún. Ẹgbẹ̀rún lọ́nà ogún fẹ́yìn náà. Ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fún yín. Ó dáa. Sáwọn ni rárá ẹgbẹ̀rún lọ́nà ogún fún yín. Sáwọn ni bẹ́ẹ̀ ni àwọn ńkọ́ ẹgbẹ̀rún lọ́nà ogún fún yín náà. Àwọn ńkọ́ ẹgbẹ̀rún lọ́nà ogún fún yín. Àwọn ńkọ́ ẹgbẹ̀rún lọ́nà ogún fún yín. Bíi tiwọn náà ẹgbẹ̀rún lọ́nà. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún wọn, ìpele wo lẹ́wà ní báyìí? Ìpele kẹta. Ó dà pé wọn ò gbọ́, ṣé ń gbọ́? Ìpele kẹta. Ìpele kẹta. Bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń kà? Mo wá láti ẹ̀ka ẹ̀kọ́ ìpè láìdí àti èdè Yorùbá. Àti èdè Yorùbá. Ẹ̀yin kọ́? Ìpele kẹrin. Kí lẹ̀ ń kà? Níbo lẹ ti wá? Ondo gangan. Ìfọ́n. Lọ́dà kí lẹ̀ ń kà mí? Mo wá láti ẹ̀ka eré orí ìtàgé. Àwọn tí yín. Ẹ̀yin kọ́? Kí lẹ̀ ń kà mí? Mo ka ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ọgbọ́n àti ìrònú àròjinlẹ̀. Ẹ̀yin kọ́? Níbo lẹ ti wá? Láti ẹ̀ka ẹ̀sìn àti ìṣe.
ẹ̀sìn àti ìṣe tó dáa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ìbéèrè fún yín, kí ni idea ní Yorùbá? Ẹ má sọ, ẹ má sọ, ẹ má sọ. Kí ni idea ní Yorùbá? Èwo ni rota? Idea ní Yorùbá? Rárá. Rárá. Èèyàn tó bá mọ̀ tó bá gbà la máa kó owó tí wọ́n. Kí ni idea ní Yorùbá? Ẹni èrò ó dáa. Kí ni idea ní Yorùbá? Ìwòye. Kí ni idea ní Yorùbá? Ọgbọ́n. Ọgbọ́n kí ni? Ọgbọ́n ọdún. Ó dìgbà ọgbọ́n orí bàbá ní. Ta ló mọ̀? Ta ló sọ? No yẹn ni mo fẹ́ gbà. No. Ọgbọ́n àtinúdá. Ọgbọ́n àtinúdá. Ọgbọ́n àtinúdá. Igi gogoro má gùn mí lójú. Láti wù. Láti lọ ẹ bá mi pàtẹ́ lọ. Rárá àdáhùn padà tẹ bá ti ṣí. Kí ni Yorùbá ń pè ní àkẹ́? Àkẹ́. Kí ni àkẹ́? Àkẹ́. Owó ti tẹ́lẹ̀ nílé yìí o, èèyàn tó bá ti gbà á níbí ló máa gba ilé yìí. Kí ni àkẹ́? Tó bàjẹ́. Ó kẹyọ kan. Ó dà, ta ló mọ̀? Kí ni àkẹ́? Tó bá mọ̀, ẹ máa bọ̀. Kí ni àkẹ́? Àkẹ́ jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé ó ti dàgbà bí ẹran. Tó máa ń pé àkẹ́ ọ sí ewúrẹ́ tó ti dàgbà dáadáa. Ewúrẹ́. Kí ni House of ẹ dúró ẹ̀yin lẹ ka Yorùbá? Ó dà, kí ni House of Representatives ní Yorùbá? Ilé ìgbìmọ̀ aṣòfin. Kí ni House of Representatives? Ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin. Kí ni empowerment ní Yorùbá? Ìbáraẹni kan tẹ́wọ́ fún ọ ìròyìn náà. Ó dà, ìbéèrè ti yín. Yorùbá máa ń pòwe kan wọ́n ní kọ́ba ó gbó kọ́ba ó tọ́ orí ahọ́n ní gbé ẹ parí ẹ̀. Ẹ mọ̀. Àní pé ọba ìsàlẹ̀ kò ló wà. Wọ́n fi òye gbé, ó dẹ̀ dùn bẹ́ẹ̀, ó dùn bẹ́ẹ̀. ọ̀rọ̀ kùbákùngbé inú ẹ̀yìn ní gbé. Kùbákùngbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ lódò ẹgbà. Owó yín sì kí síbẹ̀, dábàá aṣọ ọmọ onínàkúnà. Tílẹ̀ máa fi ṣe tán, ẹ sì máa fi jẹun. Nǹkan tá a wáyé láàyè ẹ lọ rò dáadáa. Tẹ́ ẹ bá yé ẹlòmíì máa yé. Kí ni mo wáyé ẹ má ṣe àfarawé. Ẹ jájọ sọ́lẹ̀ mẹ́ta. Nǹkan tá a wáyé láàyè. Nǹkan tá a wáyé láàyè. Nǹkan tí a wáyé láàyè. Ẹ sọ fẹ́ nínú wà lẹ́sẹ̀ ni. Ọ̀gbìn kí nǹkan tó wáyé o. Kí nǹkan tó wáyé o. Ẹ̀kọ́ sí kí nǹkan tó wáyé o. Èmi lò àlọ́ àbọ̀. Adélé alára. Àlọ́ àbọ̀. Adélé ajérò. Àlọ́ àbọ̀. Adélé ọwọ́ àrògọ́ àga. Àlọ́ àbọ̀. Ẹnìkan yìí ló dídá ẹ lọ́wọ́ tó ti kó ẹ̀ṣẹ̀ rárá.
Àyìndé ló lóde Ìkẹfún. Aláàdé ló láró. Àlùkò ló máa lọ sùn. Àwa ló nílẹ̀ yìí o. Màrìn máa yẹ bá ń dá. Ilé bàbá ọmọ yìí kọ́ ọmọ lọ.